Yeah. Ẹ kálẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣé dáadáa lẹ wà? Ṣé ẹ enjoy weekend yín? Ṣé ẹ enjoy alẹ́ Saturday yín? Ṣé gbogbo ẹ̀ ń lọ yum. Just a quick one. Nǹkan tó gbé mi wá ní alẹ́ yìí, ó dá lórí ètò matchmaking tá à ń ṣe, then lórí pride, lórí the way tí àwọn èèyàn ṣe ń pè mí, àti lórí Obo Lila. Nǹkan tí mo fẹ́ sọ lórí Obo Lila, ẹ kálẹ́ gbogbo ilé, kò ṣe nǹkan táwọn èèyàn ò tí gbọ́ tẹ́lẹ̀. Nǹkan tí mo fẹ́ sọ lórí Obo Lila, lóòótọ́ ni mo ní kọ́kùnrin máa lá òbò, lóòótọ́ mo ní òbò dùn láti lá, but kò wá lẹ́tọ̀ọ́ kí obìnrin máa bèrè lọ́wọ́ ọkùnrin pé ṣé o lè lá òbò mi kó tó di pé ẹ fẹ́ dóra yín. Bẹ́ẹ̀ bá ìhà tí ọkùnrin bá kọ sí obìnrin àti bí ọkùnrin bá ṣe mèrè ṣe tó, kódà tó bá jẹ́ ọkùnrin tó ti determine pé òun ò fẹ́ lá òbò rárá, àbó òun ò mọ̀ bó láwọn lè lá obìnrin, bí obìnrin bá ṣe handle ọkùnrin so, bó bá ṣe clean sí, ó máa níbi tẹ́ máa bá eré dé lórí bed, débi wípé gbogbo nǹkan tí ọkùnrin bá sọ pé òun ò lè ṣe á padà ṣe. Kò ṣe pé bí a kẹ́ máa lọ lójú títì, àbí ọkùnrin tí ò tí ì du ẹrí, àbí ọkùnrin tí wo obìnrin tí ń fún latitude kó wá máa bèrè lọ́yẹ̀ pé ṣé ó máa ń lá òbò, ṣé ó máa ń lá òbò, torí àǹtí Yínká ní pé kò ó láti lá òbò. Irọ́, tí o bá gbé ọkùnrin dé cloud 9, tó o bá gbé ọkùnrin dé ibi tó yẹ kó gba gbede, ó lè má lè lá òbò ẹ. Ọ̀nà títì, orí bẹ́ẹ̀dì, orí títì kọ́ la ti ń bèrè lọ́wọ́ ọkùnrin bóyá ọkùnrin máa ń mọ̀ òbò lá. Orí bẹ́ẹ̀dì àti eré tẹ́ bá jọ ṣe ló máa determine bóyá ọkùnrin máa lá òbò ẹ. Bó bá ṣe handle ọkùnrin, bọ́kùnrin bá tiẹ̀ ti determine pé òun ò ní lá òbò tẹ́lẹ̀ bẹ́ẹ̀, bó bá ṣe handle ẹ̀ gan, ó máa jẹ́ kó lá òbò ẹ, ó máa jẹ́ kó jẹ òbò ẹ. Bó bá ṣe clean tó, bó bá ṣí ara sílẹ̀, òórùn tó bá jáde ń bẹ̀ gan, ọkùnrin lè ní kó gbé omi wá kó dà sóbò kó fi ẹnu máa fá omi yẹn mu látojú òbò ẹ. Kò ń ṣe wípé kẹwàá máa ní àti ká ní o láti lá òbò, wá ń sọ fún lọ́nà àbí òun sọ fún lórí fóònù. Irọ́, eré tó bá ṣe, ṣé ìwọ náà lè lá oko, ṣé o lá oko ẹ̀ débi tó máa move tó máa ní ìwọ náà gbé òbò ẹ wá bí, àti níbi tó ti ń lá oko ọkùnrin lọ, tó dẹ̀ máa wò pé ìwọ náà yí òbò ẹ, yí ìdí padà, kó gbé òbò ẹ sí mi lẹ́nu, kó gbé ẹnu sóko. Kò ṣe pé bóyá kó wá máa sọ fún lọ́nà pé ṣé o lè lá òbò, ṣé o mọ̀ òbò lá, ṣé wàá lá òbò, àti Yínká ti ní ẹ láti lá òbò. Irọ́ o, ó máa gbé dé, ó máa wa ọkọ̀ yẹn dé ibi tó máa ti lá òbò ẹni. Wàá wa ọkọ̀ yẹn dé ibi tí ọkùnrin ti máa fúnra rẹ̀ sọ pé mo fẹ́ lá òbò ni. Wàá wa ọkọ̀ dé ibi tí ọkùnrin fúnra rẹ̀ máa demand láti lá òbò. Ìwọ ló máa wàá jẹ okó ọkùnrin dé ibi débi wípé ọkùnrin yẹn gan ló máa sọ pé gbé ṣùdí mọ́ bí jẹ́ kí n jẹ́. Torí ìgbà míì ẹ má jẹ́ kí n tọ̀ yín, òbò nígbà míì òórùn tó ń jáde ń bẹ̀ kò ń ṣe òórùn tó wà pleasant tóbìnrin ọkùnrin máa lè jẹ. Tọkùnrin bá wo gbogbo ẹ̀gbin tó ń jáde nínú òbò, kò ní lè fẹ́ jẹ òbò. But nǹkan tó máa cover ẹ̀gbin yẹn ni cloud tó bá gbé ọkùnrin dé, ló máa jẹ́ kí ọkùnrin gbé, ló máa jẹ́ pé kò tiẹ̀ ní rántí ìdọ̀tí tó ń jáde láti inú òbò. Ibi tó gbé dé yẹn á ti cover ojú ẹ̀, á ti cover ọpọlọ ẹ̀. Ọpọlọ ẹ̀ ò ní rántí ibi òbò, kò ní rántí ìdọ̀tí òbò mọ́. Nǹkan tí ọpọlọ ẹ̀ máa wà ní pé òun fẹ́ jẹ. Torí tí ọkùnrin bá fi ojú lásán, tí ò bá sí ní mood, kò lè fojú lásán jẹ òbò. But how are you able to put ọkùnrin or take ọkùnrin to that level? Òun ni kẹ́ máa lé. Ẹ má jẹ́ kí ọkàn yín jẹ́ pé ó láti jẹ òbò. You have to take ọkùnrin to the level tí ò fi ní rántí ìdọ̀tí òbò. You have to put ọkùnrin sí level cloud tí ò ní rántí ìdọ̀tí òbò, tó jẹ́ wípé òbò jíjẹ ló fẹ́ rántí, kò ní rántí menstruation jáde láti inú òbò ló ti ń tọ̀, inú òbò ló ti ń bímọ. Tó o bá gbé ọkùnrin dé level tí ò fi ní rántí ìdọ̀tí òbò, ó lè má lè jẹ òbò. Ó lè má lè jẹ. Eré ọkọ tóbìnrin máa sá ni wípé kí ni mo ṣe lè ṣe tí ọkùnrin yóò ní rántí ìdọ̀tí òbò. Lára ẹ̀ ní ìmọ́tótó, lára ẹ̀ ní pé ìwọ náà láti kọ́ bí wọ́n ṣe ń jẹ okó, ó láti kọ́ bí wọ́n ṣe ń gbé ọkùnrin dé stage tó jẹ́ wípé kò ní lè rántí ìdọ̀tí òbò. Nítorí pé tọkùnrin bá dé cloud kan tẹ́ bá ń ṣeré, kò ní rántí pé ẹnu ẹ̀ gan rùn. In fact, cloud yẹn gan kò ní lè gbóòórùn mọ́. Tó bá gbé ọkùnrin dé cloud kan, imú ẹ̀ á dí, kò ní gbóòórùn. Ojú á dí, kò ní rántí ibi tí ṣèpù òbò wà.
ẹnu ẹ̀ á dí gan kò ní ìfà tí ọkùnrin bá dé stage kan gan kò ní lè kiss mọ́ tọkùnrin bá dé stage kan gan tó bá ń jẹ òbò tó bá dé stage kan tó bá ṣọ́ra kó máa yẹ̀dí díẹ̀díẹ̀ á gé idọ̀ ẹ jẹ torí wípé á di ọtí mo ló fi dàbẹ́ ni wípé o láti gbé ọkùnrin débi wípé tó bá ń fi ọwọ́ kan ro òbò tó bá yá tí kíní yẹn bá kan tó bá dé agbárí ẹ̀ tán á fúnra rẹ̀ wọ ọwọ́ méjì tó bá ti dé ọkùnrin bá ti tó stage pé ó ti dàbẹ́ ni pé ó fẹ́ rí gbogbo ọwọ́ bọnú òbò kó mọ̀ pé ó ti ń dé bẹ́ẹ̀ nìyẹn nígbà yẹn tọkùnrin bá ń jẹ òbò a ti máa gbàgbé gbogbo ìdọ̀tí kò ní rántí ìdọ̀tí mo ní kọkùnrin jẹ òbò mi ò ní kọkùnrin kí a máa sọ fọkùnrin pé ṣé ò ní jẹ òbò mi ìwọ kọ́ ló máa sọ fún pé kó jẹ òbò ẹ̀ ó máa dé cloud yẹn tó bí wípé tí wọ́n gan bá ń gbé òbò sá fúnra rẹ̀ ló máa ní yídì síbí yídì síbí yídì síbí á jẹ́ dandan bẹ̀ wá obìnrin tó bá ṣẹ̀ wá ń béèrè pé ṣé ò ní jẹ òbò mi obìnrin yẹn ò tí ì ṣeré débẹ̀ obìnrin yẹn ò tí ì ṣeré débẹ̀ tó bá ṣeré débẹ̀ gbogbo protocols you have to work to the extent that pé ọkùnrin á break protocols fún ẹ Olódùmarè ń break protocols fáwọn kan náà ó dá májẹ̀mú páwọn kan máa kú nígbà tí àdúrà dúnlẹ̀ dáadáa ó tún padà sọ wípé àwọn yẹn ò ní kú mọ́ tó Olódùmarè bá lè break protocol fáwọn èèyàn kí ló dé tọkùnrin ò lè break protocol pé mi ò ní jẹ òbò you have to wàá work débi tí ọkùnrin máa fi break rules nítorí ẹ a break rules a break protocol tó o bá ti work débi tọkùnrin ti break protocol pé òkìní yìí omi ò kí ń ṣe ṣùgbọ́n nítorí pé ọmọ yìí mo ń láti ṣe mi ò ní choice ó ti ṣiṣẹ́ débẹ̀ nìyẹn wàá ṣiṣẹ́ débi tọkùnrin máa break protocols ọkùnrin á break rules ọkùnrin á break á kọjá boundaries nítorí tiẹ̀ ó ń láti gbé ọkùnrin débẹ̀ gbọ́ pé ẹnu ò ṣe pé ó láti jòbò mi wọ́n ń sọ fún yàn tó bá débi tó yẹ kó dé tí eré bá débẹ̀ sister mi Àṣàkẹ́ God bless you tẹ́rẹ́ bá débẹ̀ ọkùnrin á break protocol fúnra rẹ̀ ọkùnrin ló máa fi ọwọ́ fa pátá ẹ̀ já ló máa fọwọ́ pa pátá ẹ̀ sílẹ̀ so ìwọ ló máa lọ kọ́ lára nǹkan tó fi ń break protocol ni wípé lọ lẹ́ bó ṣe ń mú ẹpọ̀n bó ṣe ń fi ẹpọ̀n lines kan wà níbi ẹpọ̀n kọ́kọ́ lọ lẹ́ bó ṣe ń fi ẹnu já ibi lines yẹn mi ní kó fẹ́nu gẹ́jẹ́ o tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbé ẹnu síbi lines yẹn o ti ń break protocol nìyẹn àwọn point kan wà lára ọkùnrin tó fi ń break protocol so ọkùnrin kan never say never if God could break protocol because of some people ọkùnrin á break protocol nítorí tiẹ̀ tó bá mere ṣe gbogbo mi ò lè jòbò mi ò lè jẹ́dọ́ mi ò lè ọkùnrin á break á cross the boundaries so you have to learn how to make a man break protocols because of you kò sí kankan tọkùnrin kan ò lè ṣe nítorí obìnrin but yóò láti work débẹ̀ ni so ẹ má sọ wípé àǹtí Yínká sọ wípé ó láti jòbò ó lè má jẹ òbò ẹ tó o bá gbé dé stage tó fi lè jẹ òbò tó o bá gbé dé stage tó fi lè jẹ òbò kò ní jẹ òbò ẹ ó láti mọ bí wọ́n ṣe ń fi ọmú gba oúnjẹ lọ́wọ́ ọkùnrin ó láti mọ bí wọ́n ṣe ń fi òbò gba owó lọ́wọ́ ọkùnrin tó jẹ́ wípé a máa ní ó yá kó wọ àpò mi kò yóò a máa ṣe bí ẹni tó ti ń pa kó wọ àpò mi òbò wọn lè àwọn tó wọn á ṣe débẹ̀ ni ó yá kó wọ àpò mi máa kó wọ àpò mi ó láti learn láti fi òbò break protocol lọ́dọ̀ ọkùnrin ìgbà yẹn ọkùnrin kan ò lè sọ pé òun ò lè jòbò tọkùnrin bá sọ pé òun ò lè jòbò ẹ bí ìyàwó ẹ léèrè ìyàwó ẹ ò ṣiṣẹ́ débẹ̀ ni obìnrin ẹ ò ṣiṣẹ́ débẹ̀ ni tóbìnrin ẹ bá ṣiṣẹ́ débẹ̀ ọkùnrin á break protocol tóbìnrin bá ṣiṣẹ́ débẹ̀ tó bá wà nínú ilé ọkùnrin á máa sáré á máa tẹ̀lé ẹ káàkiri nínú ilé so tọkùnrin bá sọ wípé òun ò jòbò òun ò kí ń kìsì obìnrin ò ṣiṣẹ́ débẹ̀ ni obìnrin ò ṣiṣẹ́ débi tọkùnrin yẹn máa break protocol ni ọkùnrin must break protocol because of you mi ò jòbò kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò lè jòbò o ò rí òbò tó lékè ńkà ni o ò rí àwọn òbò tó mọ́ tó bá rí àwọn òbò tó mọ́ àwọn òbò tó sulé tó lé dáadáa àwọn òbò tó clean ọkùnrin á jẹ́ á tún mú whipped cream á dà sí á máa fi pọ́n lá tó bá sọ fún pé àyìtọ̀ ló ń jáde á ní jẹ́ ẹ máa gbọ́n mu ni lọkùnrin máa sọ fún ẹ so you have to learn how to use your òbò láti break protocol ọkùnrin ò ní jókòó kó sùn sílẹ̀ kó ní kọkùnrin máa jòbó ẹ
àbí kó sọ̀rọ̀ bànújẹ́ lára nǹkan téèyàn fi piss ọkùnrin off ni wípé ẹlòmíì torí mo tí n bá gbọ́ ẹ mọ̀ pé bí ó jáde lánàá kò yẹ kí n jáde lẹ́yìn bọ̀ mo wá láti wá clear àwọn nǹkan kan tó máa sọ fọ́kùnrin pé yá máa bọ̀ jàre wá ṣe tó bá ti sọ fọ́kùnrin pé máa bọ̀ wá ṣe ó ti put ẹ̀ off ó rò pé òun invite ẹni but you are putting him off máa bọ̀ wá ṣe mo ti sùn sílẹ̀ no ó put ẹ̀ off kò lè jòbó ẹ tó bá jòbó ẹ gan kò jẹ òbú ẹ nítorí kò lè gbádùn ẹ ó jẹ òbú ẹ kó lè fi òun kó lè fara ẹ sí mood because òbò jíjẹ máa ń jẹ́ kọkùnrin set kó wà on tó bí ọkùnrin bá ti débì kan lára àwọn nǹkan tó lè bring ọkùnrin on ni kó jẹ òbú ẹ àbí kó fọwọ́ kan òbú ẹ ìyẹn tí wò bá ti bá ọkùnrin ṣeré tó bá bá ọkùnrin ṣeré dáadáa ọkùnrin ò ní láti jẹ òbú ẹ kó tó on òbò jíjẹ wà lára àwọn protocol tí ọkùnrin láti break ni but tó bá bá ọkùnrin dé ṣeré dáadáa fúnra ra ọkùnrin ló láti béèrè òbò lé ẹ lọ́wọ́ ẹ láti jẹ òbò ẹ má kọ̀ sùn sílẹ̀ àbí kò ní wá ṣe tó bá ní wá ṣe tọkùnrin bá jẹ òbò ẹ ó fi òbò ẹ ó fi jẹ́ pé kí òun lè wà hàn ní kó ṣe pé bóyá ó jẹ òbò ẹ torí inú ẹ dùn ọkùnrin láti dunnú tọkùnrin bá dunnú láti jẹ òbò ẹ kò sọkùnrin tí ò mọ òbò jẹ but ọ̀pọ̀lọpọ̀ gbàgbé wọn máa wà force láti jẹ òbò láti get ara wọn to the mood because ẹ gbé wọn dé mood but tí ọkùnrin bá wà on tó bá jẹ òbò ẹ wàá rí wípé ó jẹ tó bá jẹ òbò ẹ níbi tí ó bá ṣeré dé tó jẹ́ pé ara ẹ ti táṣì kó tó jẹ òbò ẹ wàá rí yàtọ̀ nínú wípé kọkùnrin jẹ òbò ẹ kó tó dó ẹ àbí kọkùnrin jẹ òbò ẹ nígbà tó bá ń dó ẹ kó sáré lọ jẹ òbò ẹ ìyàtọ̀ wà ń bẹ ìyàtọ̀ wà nínú kọkùnrin jẹ òbò ẹ kó tó dó ẹ tó bá jẹ òbò ẹ kó tó dó ẹ that means wípé ó fẹ́ fi òbò ẹ kí ara ẹ lè le ni bet tí ọkùnrin bá jẹ òbò ẹ lẹ́yìn tó bá ṣeré tó tẹ́ pé òun ló demand pé ó yá turn ó tí bó ṣe ń sọ̀k mi jẹ́ kẹ́mi náà ṣe díẹ̀ wàá rí pé ìyàtọ̀ máa wà nínú méjèèjì so Obo Lila ìyẹn topic ọ̀tọ̀ ni Obo Lila póríṣiríṣi Obo Lila nítorí pé ọkùnrin fẹ́ wà on ó yàtọ̀ Obo Lila nítorí pé ọkùnrin wà satisfied bó ṣe ń bá ṣeré ó wá fẹ́ lá òbò ẹ ó yàtọ̀ Obo Lila nítorí wípé ọkùnrin fẹ́ kó enjoy ẹ̀ ó yàtọ̀ so Obo Lila pé oríṣiríṣi ẹ má kọ̀ jókòó kó wá sọ pé come now tó bá sọ pé come now tọkùnrin bá la òbò ẹ tó bá la kò dùn mọ́ nínú ó kàn la nítorí wípé ó fẹ́ fi get ara ẹ̀ to the mood ni tọkùnrin bá get to the mood á kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ pẹ̀lú ẹ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú finger kan tó bá yá á fi méjì tó bá yá mẹ́ta tó bá ti di pé ọkùnrin ti ń kó ọwọ́ ẹ̀ sí gbogbo àwọn I can't eat òbò yẹn tírú èmi bá bá Abídóyè tó lóun ò lè jẹ òbò yìí ṣeré á jẹ òbò mi tí furọ̀ ni Ọlọ́run ọba torí tí bá gbà mú á máa wo dédé ọ̀run báyìí mo mọ bí tí mo lè pin lára ọkùnrin mo mọ bí tí mo lè pin lára ọkùnrin tí ẹ pé ọkùnrin á fẹ́ ṣe mọ̀ pé tí èèyàn bá move dé stage kan tó bá ṣọ́ra á dàbí pé ó fẹ́ wọ wèrè I'm telling you the truth so never say never ọkùnrin but it now depends on you ó depend lórí ìwọ obìnrin bó ṣe lè gbé ọkùnrin dé mood yẹn ìyẹn a máa sọ ní oríṣiríṣi Obo Lila mo máa tún padà wá educate àwọn èèyàn lórí yẹn then matchmaking ẹ̀yin Nàìjíríà ẹ dúró dè mí mò ń bọ̀ then gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti lè pè tá bá ń ṣe matchmaking program lọ́wọ́ tẹ́ bá fẹ́ pè mí lẹ́yìn you have to pay me £20 kó tó bá mi sọ̀rọ̀ because ó ti pọ̀ jù tó bá pè tẹ́ bá rí lánàá sí bá ṣe ń ṣe show yẹn àwọn èèyàn tó wà lórí program lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo parí show kan lẹ́oníkàlù tí fi pè mí èèyàn báyìí mo fẹ́ the essence of being present ní program yẹn ni wípé for you to listen kó gbọ́ profile àwọn èèyàn tí n bá ti ṣe tó wá sáré pè mí pé ẹni báyìí o ẹjọ́ bẹ́ẹ̀ tó bá listen àwọn tó listen tí wọ́n ti wá pè mí lẹ́yìn of course wọ́n máa stand priority àwọn yẹn ni mo máa dá lò before ẹni tó ṣẹ̀ wá pè mí so ẹni tí ó bá mọ̀ wípé òun wà interested in the matchmaking ẹ máa gbọ́ program yẹn ẹ kọ profile ẹni tí ẹ bá ti gbọ́ tó pè wọlé lẹ̀ ẹ pè mí lẹ́yìn otherwise if you are just calling me for the first time tó fẹ́ fún mi ní detail ẹ you will pay me torí calls yẹn ti pọ̀ jù látàná tí má sọ nǹkan kan fún yín lẹ́ni you will not believe mi ò tí ì jẹun kankan lẹ́ni ọmọ mi ṣe ń ṣe oúnjẹ tí mo fẹ́ jẹ ni so tó bá ti fẹ́ pè mí lẹ́yìn show fún matchmaking you have to pay me wàá sanwó fún mi otherwise if you are interested in the matchmaking ẹ wà part of the program listen immediately tó bá ti tọ́ tó bá sáré fún mi ní profile ẹni tó ti kọ sílẹ̀ the better for me
because ó máa jẹ́ kí iṣẹ́ mi yá ni gbogbo àwọn tó pè wọlé lánàá almost gbogbo wọn wọ́n ti fẹ́ wà feast tán then ìwọ tó ti lọ ṣe matchmaking lórí program mi tó dẹ̀ fẹ́ da ọkùnrin yẹn sí oh God wọ́n ti mú ẹjọ́ ẹ̀ wá bá mi bẹ́ẹ̀ ọkùnrin yẹn gan ṣojú kòkòrò because when you are a single a single guy in your 30s ó wá wọ bá obìnrin tó ti bí ọmọ mẹ́rin ó níwèé of course ó wà obvious pé ìwé ló wá lọ ìwọ tó ṣe ń jí ayé ẹ tó lọ bá obìnrin tó níwèé kí ló expect of course tó bá yá ó máa fi ọmọ kan jù ẹ́ lórí ni àwa sọ ẹ́ ó ti wọ mọ́tò ó ti dé bus stop bá rìn dì ayé ẹbí táyé ẹ tí ò ti ní nítumọ̀ ibẹ̀ ló ti bọ́ sí yẹn ọmọ obìnrin tó ti bímọ mẹ́rin wo tí ìbí ẹyọ kan come on ẹ má jẹ́ ká tanra wa let's think èmi ò ní matchmake irú yẹn lórí platform mi tẹ́ bá ti jọ bímọ mẹ́rin fine but wickedness ni kí obìnrin ti bímọ mẹ́rin ẹni tí ò tí bímọ rárá tá bá ń ṣe matchmake ẹ jẹ́ ká ṣe pẹ̀lú kíní ẹni tó obìnrin tó bímọ mẹ́rin tó níwèé àti ọkùnrin tí ò tí bí rárá tí ò níwèé ó yẹ ká ti mọ̀ wípé ìwé yẹn lọkùnrin yẹn fi wà desperate ó dẹ̀ yẹ ká mọ̀ wípé wàhálà ló máa bá dé torí pé ẹni tó bímọ mẹ́rin yẹn wọ ọkùnrin yẹn wá bá ṣe náà níwà bá tọmọ tó bá wá rí pé o like ọmọ á fi ọmọ kan jù ẹ́ lórí ṣorí tó bá ti fi ọmọ kan jù ẹ́ lórí ó ti wọ gàùn nìyẹn we have to think ẹ jẹ́ ká think èmi ò ní matchmake irú ẹ̀ pé o ti bímọ mẹ́rin ẹni tí ò ti bí rárá no I won't do that èyàn ti mọ̀ ọkọ obìnrin yẹn ti mọ̀ má gbàgbé pé obìnrin yẹn máa lọ́rẹ̀ẹ́ tó máa sọ fún pé ìwé leléyìí wá bó tiẹ̀ wáwé lọ mbó ló ti fẹ́ bẹ̀rẹ̀ fúnra rẹ̀ ó fẹ́ ba ìgbésí ayé ara ẹ̀ jẹ́ obìnrin ọlọ́mọ mẹ́rin ìwọ ò tí ì bí kankan wàá bá tọ́mọ mẹ́rin ó tó bá sì lè bí wọn afẹ́yọkọ jù ẹ́ lórí ẹyọkọ tó fi jù ẹ́ lórí tó rò pọ́ mọ yẹn ibi ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ tó ti bàjẹ́ nìyẹn torí tó bá láìkọ ọmọ ò ní lè filẹ̀ ó ti wà stock aṣọ ò wá ní aṣọ ẹ̀ ò ní wàá rí pé ṣẹ́ẹ̀tì ẹ̀ máa já lọ́rùn ni aṣọ ò ní fit ẹ because ó máa wà stressed obìnrin yẹn á fit náà ti ìgbésí ayé ẹ̀ don't do that obìnrin yẹn padà wá thank God bóyá èèyàn kan ti sọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ fúnra rẹ̀ kò tiẹ̀ pick ọmọ bọ́ wọ́n ti mú ẹjọ́ yẹn wá fún mi bí mo ṣe parí iṣẹ́ ọ̀tọ̀ bọ̀bọ́ yẹn send message yẹn ó ń sunkún ni dó mo blame ẹ̀ pé ìwọ gan ò rorí we need to think torí ẹ̀ matchmaking yìí ọwọ́ Ọlọ́run wà ń bẹ o mi yàtọ̀ sí gbogbo bí tí wọ́n ti ń ṣe to be quite honest èèyàn lè mess around pẹ̀lú mi to be quite honest mo ti rẹ́ni tí mo pè lẹ́ni bí mo ṣe sọ àwọn rules fún tọ́ báyìí aunty I will call you back ó dẹ̀ lọ and I appreciate that tó bá ti èmi mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́run o mi mọ̀ bóyá téèyàn bá lọ sọ́run ń lọ sínú náà and kò sẹ́ni tó lọ sọ́run tó padà wá sọ fún mi pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́run rẹ̀ ayé kan tí mo wá yìí ẹni tó bá fẹ́ ba iṣẹ́ matchmaking yẹn jẹ́ máa dí pẹ̀lú ẹ̀ mi ìwà mọ̀ ohun tí bá lọ sọ́run kò sẹ́ni tó mọ nǹkan tọ́lọ́run ṣe fún mi tí bá ṣe nǹkan kan láyé yìí so ẹni tó bá fẹ́ da kíní irú àbí tó bá gbé ìwàkiwà wá máa deal pẹ̀lú ẹ̀ spiritually I'm telling you because èmi fẹ́ kó máa pè mí fún ìyàwó mo fẹ́ kó máa pè mí bó ṣe ń pè wọlé yẹn inú mi ń dùn báwọn èèyàn ṣe ń pè mí lẹ́yìn mo mọye gift tí mo ti gbà lẹ́ni lọ́wọ́ àwọn tó kọ̀ ṣẹ̀ṣẹ̀ múra wọn mo mọ àwọn ẹni lady kan wà lórí kíní tó bá fẹ́ jẹ́wọ́ tó bá fẹ́ jẹ́rìí sí èèyàn kan ti pè mí lẹ́ni pé send your account number tó fẹ́ fún mi ní nǹkan mo ń rí lady yẹn báyìí tó bá fẹ́ jẹ́rìí sí so mi ní fẹ́ it's not the money the fact that people are appreciating what I'm doing and they are enjoying it and wọ́n dẹ̀ ń sọ wípé wọ́n ń kọ sára sí mi I'm fine if anybody tries to mess up or mess around with me mo bá ń lé ni màá deal pẹ̀lú nítàn tí n bá dọ̀run mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́run bó ayé kan yìí mi ní jẹ́ kéèyàn bà tèmi jẹ́ torí a lè lọ́run wà kó má sí a dẹ̀ lè ní kò sí kó wà ṣùgbọ́n èyí tí mo rí yìí o tí mo rí yìí máa deal pẹ̀lú anybody tó bá fẹ́ mess around that is true so anybody tó bá fẹ́ pè mí fún matchmaking tó bá fẹ́ matchmaking listen tó bá ń ṣe get the profile because most people tó pè mí ẹjọ́ ẹni báyìí ó ti lọ gbogbo wọn ti lọ listen kò get profile be part of it immediately bá ti ṣe tó pè mí kò dẹ̀ sọ wípé kò fún mi ní profile onítàn otherwise tó bá jẹ́ fẹ́ pè mí tó fẹ́ fún mi ní anything ẹjọ́ nítorí Ọlọ́run tó bá fẹ́ pè mí ó máa sanwó fún mi ni you will pay me to speak to me because it's my time and from Nigeria mo dẹ̀ ní ẹ̀yin tẹ́ ń pè mí Nigeria mi ò tí bẹ̀rẹ̀ ní Nigeria calls yẹn ti pọ̀ jù lẹ́ni mo ṣe ṣáwà látàárọ̀ ni ó ti pọ̀ jù so anybody tó bá fẹ́ pè mí ní sí because I have other things to do as well ó ń láti sanwó fún mi tó bá lè pè sórí program
tó fẹ́ tó ojú ntí mo fi pé a jalè and àwọn tó bá wá matchmake ó ṣe pé bí àwọn ọ̀rọ̀kùnrin àbí wọn ọ̀rọ̀bìnrin wọ́n fẹ́ play safe ni so tó bá ojú bá ti tiẹ̀ tó lè sọ jọ nítorí Ọlọ́run tó bá máa pè mí lẹ́yìn you have to pay me. Then pride obìnrin tó bá ti pè mí for the first time tó ń sọ fún mi pé I'm a professional person, I'm this, I need a professional man. Ó ti do a disqualified. Ṣorí tí n bá gba detail ẹlẹ́ bó bá ṣe ń drop phone by ma cross ẹ out ni. I don't care about your profession. I don't care about your pedigree. I don't care about your mega fortune. Ma rub it to me because tó bá lè ṣe bẹ́ẹ̀ fún mi. How much less ẹni tẹ́ bá ti bá matchmake ẹ pẹ̀lú wá terrorize ẹ pẹ̀lú position. You could see the pride in some women. Ọkùnrin lèmi fi pé yẹ kó ní pride. Ọkùnrin ló nídìí láti accumulate gbogbo kíní yẹn because òun ló máa jẹ́ baálé ilé. Tó bá tẹ̀ jọ́kùnrin ló sọ bẹ́ẹ̀ fún mi mi ò ní mind. Bẹ́ẹ̀ kóbìnrin máa pè mí kó máa ní I need a professional kíní kan. I'm a professional person. I am not going to accept that on my platform. It's not going to happen. You're not going to get anyone here. Torí pé anybody tó bá rí ó máa terrorize ẹ ni. Anybody tó bá rí ó máa rub ẹ into that person ni. Torí pé from nǹkan tó ń sọ gan mo ti gbọ́ pé kíní yẹn ti get into your head. Status their position ó ti get into your head. Mo ti rí pé o lè manage success. So definitely tó bá meet ọkùnrin nǹkan tó lè mú ẹ bá mi sọ̀rọ̀ for the first time tó dẹ̀ ń sọ fún mi your personality tó bá meet ọkùnrin that's exactly what you would do. Nǹkan tó máa ṣe nìyẹn wàá carry kíní yẹn attitude yẹn wàá carry ẹ lọ sọ́dọ̀ ọkùnrin yẹn wàá fẹ́ kọ́kùnrin yẹn máa worship ẹ wàá fi position tiẹ̀ lẹ̀ wàá gbé ọkùnrin yẹn sí position yẹn indirectly wàá jẹ́ kọ́kùnrin yẹn máa wọ skirt ìwọ ló máa wọ ṣòkòtò. When you come with such attitude, don't even bother to call me back because it's not going to happen. Somebody called me yesterday and introduced herself, I'm this, I'm that, and she practically told me ẹni tó ní interest nínú. Mo dẹ̀ pé onítọ̀hún. Mo ní this person called me pé òun ní interest. Mo ní picture rẹ̀. Mo ní ṣùgbọ́n I advise you if you take her at your own risk. Mo ní because eléyìí òun ló máa jẹ́ ọkọ nínú ilé ẹ̀. First impression goes a long way. You can't change it. And that's why you have to be very careful because you may never have any opportunity to change your first impression again. So tó bá pè mí tó sọ fún mi pé kíní kan, èmi ò ní jẹ́ káwọn ọkùnrin lọ wọ gown, kó wọ chance yẹn. Tó bá jẹ́ pé ọkùnrin ló sọ bẹ́ẹ̀, excuse ẹ máa take care because ọkùnrin yẹ kó ní pride, ọkùnrin yẹ kó proud, ọkùnrin máa jẹ́ àti kó ṣe lọ́lọ́run ti fún wọn, ló ti gbé ipò ọ̀gá fún wọn. But when a woman calls me and speaks to me like that, I am not going to take it. Mi dẹ̀ ní jẹ́ kó lọ further. Mi ní jẹ́ kó lọ further. Mi tiẹ̀ ní jẹ́ kó bọ́ sọ́wọ́ ọkùnrin kankan lórí platform because remember we discussed signs, red flag. The signs are always there. It's now left for you to take it into cognizance. The signs are always there. Sign nìyẹn, red flag nìyẹn, kò ní happen. Ọkùnrin tó bá pè mí tó bá sọ mi pé I'm still flirting with somebody, I want to get a house, ibẹ̀ yẹn ló máa dé, kò ní happen. Ọkùnrin tó bá yẹ kó sanwó tó bá sọ mi pé mo fẹ́ dúró ká gbowó, kò ní happen, ò ní lè bọ́yàwó ẹ̀. O máa jẹ́ the type tó máa cross ẹsẹ̀ tó máa fẹ́ jẹ brọ̀kọ̀tọ̀ àti kíní àti ṣàkì tí ò dẹ̀ ní rówó fílẹ̀. So I have a lot of rules. Ẹ má bínú. Whatever worth doing at all is worth doing well, and that is what I'm doing. I'm not doing it. My joy in wípé feedback so far fantastic. Mo then crack on it. So bó ṣe máa rí nìyẹn. Any woman tó bá pè mí tó ń fún mi ní position ẹ, I don't care about your position. I don't care. Pocket your mega fortune. I don't care about that. Ìwọ ni mo fẹ́ rí. Attitude ẹ mo fẹ́ rí. I want to see the humility in you. I'm not interested in your position. I'm not interested. Yeah, profile is fine, but don't blow yourself. Timba ti rí o, you can't make a good woman. O ma fẹ́ ma terrorize obìnrin ni. Ọkùnrin tó bá wà lọ́ndà ẹni. And it's not going to happen on my platform. I'm sorry. If I'm sounding too harsh, this is me. This is just me. And everybody tó ti ṣe, they know I go extra mile. Àwọn tó ti match me maybe 3-4 weeks ago. Mo ṣì pè wọ́n lálẹ́ pé how are you cracking on? Báwo lẹ ṣe ń ṣe? What's going on? Are you guys okay?
So I'm not just going to leave you. I operate an open door policy. You can always come back to me and find out some things from me. If you have any issue, any problem, you can always come back. You can always monitor you ni tail to tail ni. Mo ni fi yin de until mo rí wípé yes, eléyìí ti wà matured enough. But gbogbo àwọn homework mi mo máa ń ṣe from the beginning, and one of it ni pé you cannot come with pride. When you come to me with pride, it's not going to work. Apart from that, I will advise you and put you down. This kind of attitude, you need to go and tone it down. My dear, cross it out. I cross it out. Tom ọkùnrin bá wá bẹ́ẹ̀ yẹn fine. But tóbìnrin bá gbé yẹn wá, it's not going to happen. I'm sorry. Kò ní ṣiṣẹ́ because mo ti pretend ara ẹ ló gbé wá. So why ti ma fẹ́ jẹ́ kí ẹnìkan kó bọ́ sínú wàhálà yẹn tí mo ti rí sign yẹn already. So please, nǹkan tí mo ní kíní wá ní, and last but not the least, ó ní ọ̀rọ̀ quiz tá máa ṣe lọ́la lórí YouTube fáwọn Naija. Go and read well. Make sure you know my songs well. Make sure you learn more nǹkan tí probiotic ń ṣe omi ògbò. Make sure you know it. Make sure you know the nutrients tó wà nínú omi oko. Make sure you know your BMI, how to calculate the BMI, the formula to calculate. Ẹ rí pé mo ń fún yín ní expo, how to calculate BMI and the formula to calculate BMI, the right BMI, overweight, underweight, obese. Ṣé mo gbogbo àwọn kíní tá bá ti mọ̀, a fi sínú ọpọlọ wa. A fi sínú ọpọlọ wa ní gbàgbé. We are learning. We are learning and we are enjoying ourselves lórí kíní. So, a fi gbogbo ẹ̀ sínú ọpọlọ wa. You can call BMI yẹn sì tẹ́ bá ti ṣe ó ti mọ̀ nìyẹn. Wà fúnra rẹ̀ máa monitor BMI yẹn. Wà fúnra rẹ̀ máa monitor àwọn oògùn tó bá ń lò, tó bá rí pé system ẹ̀ change. Wà mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀. Àǹtí Yínká ti sọ fún wa pé tí bá ń lo oògùn. Àwọn oògùn míì wà tí yàn bá lò tó ń tọ̀ léṣe mọ̀. I'm telling you, àwọn antipsychotic drugs kan wà tẹ́ pé táwọn èèyàn bá lò wọ́n máa ń tọ̀ lé. I'm telling you the truth. So, wàá ti calculate pé tó bá ń lògùn, tó bá ní any other changes in your system, you will know that àǹtí ìdẹ ti sọ fún ẹ o, kí ló ń ṣẹlẹ̀. You know when to see your doctor, you know what is healthy for you, you know how to live healthy. Gbogbo nǹkan bá yẹn, and that is the essence of the quiz. And láti pacify, placate àwọn tó wà ní Nigeria wípé for now there wouldn't be matchmaking. So I thank you all for joining me again, and in maybe ní Father's Day, torí mo máa release orin fún àwọn fathers ní Father's Day. Gbogbo àwọn tó ti ń tẹ̀lé mi bọ̀ tipẹ́tipẹ́ tó ti jẹ́ fan mi tí mo mọ̀, irú àwọn Dáre Olúwaṣeun fún mi or something. You owe mi ní clitoris stimulator. Gbogbo àwọn nǹkan bá yẹn ni mo máa fi tọrẹ. Clitoris stimulator, àwọn nǹkan tó fi ń pamper òbò. Ẹ má gbàgbé, mo ti order machine tó fi ń pamper òbò. Tí machine yẹn bá dé, màá kọ́ àwọn obìnrin bó ṣe ń pamper òbò. Òbò tí ọkùnrin ń do all the time. Ẹ ní láti pamper òbò kó má máa weak sára. Ẹ ní láti pamper òbò kó every time kó lè wà renewed every time. So ẹ ní láti pamper òbò yín. Tí machine yẹn bá ti dé, màá kọ́ àwọn obìnrin bó ṣe ń pamper òbò. Àwọn nǹkan tó fi ń pamper òbò, àwọn Chinese leaves tí wọ́n máa ń ṣe. Okay, Dáre Olúwaṣeun fún mi. You are not in Nigeria. So, màá rán yín bó ṣe ń kọ́ yín bó ṣe ń pamper òbò, àwọn leaves tó fi ń pamper òbò, bẹ́ ṣe máa pamper òbò. And time tẹ́ bá pamper òbò yẹn, bẹ́ ṣe máa dá òbò yín tó bá wà ní high mileage. Bẹ́ ṣe máa dá padà sí low mileage. Màá kọ́ yín. Yes, òbò lè wà ní high mileage. Bó ṣe tẹ́ bá pamper ẹ̀, ó lè padà sí low mileage. A máa kọ́ra wa. I want to say a very big thank you to you. Dáre Olúwaṣeun fún mi. You have a gift with me. Let me know how to send you the gift. And some other people tó ti jẹ́ fan mi tipẹ́. Mi ò ní fún yín ní nǹkan tó èyí tó bá jẹ́ obìnrin, nǹkan tó máa fi bá okó ọkọ ẹ ṣeré ni mo máa fún ẹ. Èyí tó bá jẹ́ ọkùnrin, nǹkan tó máa fi bá òbò ìyàwó ẹ ṣeré ni máa fún ẹ. Ẹ jẹ́ ká get ara wa used to all of these things so that oko dídó àti òbò dídó á lè wà interesting. Kò ṣe every time ni oko straight, òbò straight. Àwọn nǹkan bí wà tá láti introduce sínú oko àti òbò tó yẹ pé á máa wùwá dó.
èèyàn láti jókòó gẹ́gẹ́ bí obìnrin kó feel like pé òun fẹ́ dóko kò ṣọkùnrin nìkan ló máa ń feel pé òun fẹ́ dóbò obìnrin náà láti lè feel pé òun fẹ́ dóko ẹ jẹ́ kí n máa fi ìsìn ìṣàlọ I love you all ẹ má gbàgbé o àwọn tó bá fẹ́ pè mí fún matchmaking lẹ́yìn tá bá ti ṣe tán ẹ máa sanwó mi ò ṣe ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ pè mí mọ́ o thank you so much I love you all ẹ ṣé may God bless you all bye for now thank you bye bye.